Aago ojúmọ́ àdúrà ó gbà òní ọjọ́ ajé ara ajé náà ara ajé lò ajé ó fi lè wá sí ibùjókòó kí gbogbo wa tó mọ̀ jáde lọ sí ẹnu iṣẹ́ wa láàárọ̀ yìí. Wọ́n ní kí sáré yọ̀ǹda nǹkan kékeré yìí fún wa. Ìwọ tí o bá wà nílùú kan tó bá fẹ́ kí orí ṣe níbẹ̀ dáadáa lẹ́yìn ìgbà tí o ti mú àwọn àgbàlagbà kúrò lára rẹ tí kò sí dè lára rẹ tí ò sí nǹkan kan fún ẹ. So ìlú téèyàn bá dé tó bá fẹ́ kó máa rí ṣe ń bẹ̀ kó mọ̀ máa ná kan tán kó tó rí kan kó o ṣàṣeyọrí nílùú yẹn. So nǹkan tí wàá bá mi wá lélẹ́yìí lọ ṣiṣẹ́ yìí kalẹ̀. Iṣẹ́ tó ṣiṣẹ́ ni ó ṣiṣẹ́ dáadáa, gbogbo ẹnu ni mo fi sọ, mo lè fọwọ́ ẹ̀ sọ̀yà dáadáa. Wàá rí títí ẹ ṣe nílùú yẹn, wàá rí ṣe nílùú yẹn. Ìwọ tó wà ní diaspora tó bá ń lábúrò nílé àbẹ́gbọ́n nílé tó lè bọ́ ṣiṣẹ́ yìí sọ pé kán bọ́ ṣe kán bọ́ gbé sẹ́ǹdì sọ́dọ̀ ẹ̀. Bẹ́ẹ̀ ni kọ́ra mọ́ lò wẹ́rẹ́wẹ́rẹ́ ìrìn àjò rẹ̀ ó mọ̀ rọrùn, wọ́n mọ̀ yọ́nú sí ọ́n bẹ́ẹ̀ ó dẹ̀ mọ̀ róore, ó rí promotion, iṣẹ́ tó pọ̀ ló ń ṣe. So àánú mọ̀ wáyàn rí gbogbo tó bá wà. Ìwọ tó bá wà Nàìjíríà lọ́dọ̀ wa ń bí ṣiṣẹ́ yìí mọ̀ wúra ẹ níran iṣẹ́ ẹ̀ tó ní ò lọ dídì yẹn. Àwọn tó ń gbéṣẹ́ fún ẹ tí wọn ò padà rántí ẹ gbéṣẹ́ fún ẹ mọ́ wọn ò mọ̀ rántí ẹ padà wọ́n mọ̀ gbéṣẹ́ fún ẹ. Àìlèṣe gbìyànjú ẹlòmíì òun ló ń ṣàkóbá fún. Sọ̀rọ̀ mi ti yé báyìí nísìnyí. Èyí tó ṣẹ̀ mọ́ dààmú ara ẹ tó mọ̀ wá nǹkan ìwákùwà kan tí ò sọnù tó mọ̀ wá kí. Títí ẹ mọ́ á ń dùn mí lọ́rọ̀ àwọn èèyàn wa ní wípé ó wá gbọ́ iṣẹ́ kan níbì kan nígbà tí èròjà rẹ̀ wá le àti rí. So ó wá dúró wípé òun wá yẹn láàrin oṣù mẹ́fà ò tí ì rí. Kí ló ń fi ìgbésí ayé rẹ̀ rò? Lọ ṣe nǹkan míì, nǹkan tó rọrùn, ṣe nǹkan míì. Ṣe nǹkan míì tó rọrùn tó ṣe tí ìgbésí ayé yóò sún síwájú. So ọ̀rọ̀ mi ò ní pọ̀ lórí iṣẹ́ tí mo fẹ́ sọ yìí. Gbogbo ìlú tó bá wà tó bá fẹ́ kí àtijẹ àti mu àti ná àti lò ẹ máa rọrùn lọ ṣiṣẹ́ yìí. Kí lẹ fẹ́ lọ bá mi wá ẹ̀yin onígbìyànjú? Ẹ bá mi lọ tọ́jú ẹyẹlé funfun. Ẹyẹlé funfun, ẹyẹlé funfun la máa ń lò. Ẹyẹlé funfun la máa ń lò. So ẹlòmíì lè mọ̀ ṣẹ́ ẹyẹlé mi ṣùgbọ́n lápọ̀dọ̀ tèmi ń bí ẹyẹlé funfun gbogbo wa tí mo dẹ̀ máa ń ṣe pátápátá. So ẹyẹlé funfun mo máa ń lò kò pé méjì. So sọ̀rọ̀ mi ti yé báyìí nísìnyí torí òògùn gùn ìgbìyànjú gùn gan. So ẹlòmíì lè mọ̀ sí ẹyẹlé mi ṣùgbọ́n lápá bí ọ̀dọ̀ ti tèmi ń bí báyìí ẹyẹlé funfun tí ò lábàwọ́n la máa ń lò. Kódà tí n bá ṣalábàápàdé ẹyẹlé tó bọ́ ṣòkòtò bẹ́ẹ̀ ni àwọn ẹyẹlé kan tí máa ń níyẹ̀ dé sálẹ̀ bí ẹsẹ̀ pátápátá yẹn èmi á máa lò dáadáa tó ṣe dáadáa. Ẹ wá ẹyẹlé funfun yìí. Ṣé ẹ ti wá? Nọ́mbà mi ò yí padà 08032152554 òun ní WhatsApp nọ́mbà mi fún ọ tó bá ṣe tán láti pé kí n bọ́ ṣiṣẹ́. So kì í ṣe pé kó wá mo wá rò mí lẹ́jọ́ mi ò ní dáhùn. So tẹ́ bá ti wá nǹkan tí mo sọ yìí ẹ wá àdán mẹ́ta. Àdán tó pé dáadáa mẹ́ta tí kì í ṣàdán tó gbé dání tó kàn fúyẹ́ lululu tí ò sí nǹkan bẹ̀ tó ti ju tí gbogbo àwọn kòkòrò ti jẹ́ rárá mọ́ lọ gbòòrò àwọn nǹkan báyẹn fúnṣẹ́. Gbogbo nǹkan yẹn máa ń dọ̀lù iṣẹ́ lára ni. So wá àdán tó pé mẹ́ta. So ti yọ nísìnyí. Wá owó ọ̀lẹ̀ lówó ilẹ̀ yìí ọ̀lẹ̀ lówó òkèrè kò sí yìí tó lè lò ń bẹ̀. So bá ti bá mi wá bá mi wá odidi atare mẹ́ta. So bá ṣe ṣe leléyìí ẹ fi àdán kan ẹ fi sí abíyá kíní tí mo sọ yẹn lápá bí torí àwọn tá máa ń gbé fídíò yẹn ló jẹ́ máa ṣe bí mo ṣe ń ṣe báyìí nísìn. So tẹ́ bá ti fi àdán kan síbí báyìí tádán yìí ó kọ ẹnu síbi tí kíní tí mo sọ yẹn náà kọ ẹnu sí. So àdán kejì náà ẹ fi sábíyá ń bí báyìí òun náà kọ ẹnu sí iwájú báyìí. So àdán kẹta ẹ wá dì mọ́ láyà. So ti ẹ fàyà àdán yẹn ẹ fi kọ àyà kíní tí mo sọ yẹn. Sọ̀rọ̀ mi ti yé báyìí nísìn. Tẹ́ bá ti ṣe báwọn tán so ẹ wá mú owó yẹn ẹ wá lẹ̀ mọ́ lẹ́yìn ẹ lẹ̀ mọ́ kíní tí mo kọ́kọ́ sọ yẹn lẹ́yìn. Ẹ bá ti wá lẹ̀ mọ́ ẹ wá bá mi mú òwú funfun ẹ bá mi fi dì dáadáa. Ẹ bá mi fi wé dáadáa. Ẹ bá mi fi wé dáadáa. Káwọn nǹkan yẹn má fi jábọ́ lára kíní tí mo sọ yẹn. So ti yé wa báyìí nísìn. Ẹ jẹ́ ká gbé sínú àpẹtàn la máa ń lò. Bá mi da atare mẹ́tẹ̀ẹ̀ta yẹn bá mi dá lé lórí kó bá mi sọ́dẹ̀tù. Iṣẹ́ yìí dá gan, ó dá gan. Kódà tó bá bá àánú pàdé lára rẹ tí báyìí pé báyà rẹ bá dọ̀tí tó ní pè níjà lórí àwọn NRC rárá tí wọn ò dààmú rẹ tí gbèsè ayé rẹ ń tù tẹ́lẹ̀tẹ́lẹ̀. So a máa ṣiṣẹ́ bí ìgbà pé èèyàn ń lo sólì owó ńlá kan ni. So lẹ́nu iṣẹ́ rẹ tó bá ń ṣe ọkàn máa ráàánú gbà orí ó kàn máa wọlé lọ́tún yóò máa wọlé lósì ni. So ti yé báyìí nísìn. So bẹ́ẹ̀ bá ti sọ́dẹ̀tù tán tẹ̀ lọ kúkúná mo máa ń sọ fún wa ẹja máa lọ gbìyànjú kúnná dáadáa
kódà ká mọ̀ fi àṣẹ ká mọ̀ fi ṣe dáadáa kó dàbí èlùbọ́ kó powder gan. Sọ̀rọ̀ mi ti yé ọ báyìí. Tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ tán kò síbi tá a lè rọ́ sí. Ibi tó bá wù wá ní ká rọ kíní yẹn sí. Tá a bá ti rọ́ síbẹ̀ tán ẹ̀yin àgbàlagbà. Sọrí n tó bá bá rìn àjò gbèsè ayé rẹ mọ bá mi fi lò ní dájídájí. Tó bá wá ti di ní alẹ́ mọ bá mi fi po là. So ti yé. N tó bá wù ọ́ mọ bá mi fi lò ní dájí láàárọ̀ kùtùkùtù kó tó sọ̀rọ̀ sí yẹn. So tó bá di lálẹ́ tó bá ti fẹ́ sùn mọ bá mi fi po pupa díẹ̀ mọ bá mi fi là. Kódà a lè ṣe báyìí. Àwa tí a bá ríṣẹ́ ìṣe ká da sí méjì lẹ́ẹ̀kan náà ká pò kan pọ̀ mépo pupa lẹ́ẹ̀kan náà ká gbé sí inú ike funfun ọlọ́mọrí yẹn tàbí ká rọ́ sínú ike àwọn ike mineral kéékèèké yẹn. So a lè dúró yẹn síbẹ̀ ká kọ elépo sí yẹn lára. Èkejì kó rọ́ sínú ògò kan àbí inú ike kan náà kékeré onídèrí. So kó mọ̀ fi nǹkan tó bá wù ọ́ kó mọ̀ fi lò. Iṣẹ́ tó ṣiṣẹ́ dáadáa ni. Àwọn èèyàn tó bá ti gbọ́ rí dáadáa wọ́n ó kọ́mẹ́ǹtì lábẹ́ comment section. Àdúrà ó gbà wọ́n mọ̀ pé mi ò ní parọ́ fún wa. So ìrí ò wọlé àánú wọlé fún wa o. Òní ó san wá ṣe rè o. Ó dàbọ̀.